o kò ní fèyí ṣàṣemọ́ wọ́n pẹ́ láyé wá fèrè igi jòbí o kò ní fèyí ṣàṣemọ́ wọ́n pẹ́ láyé wá dẹ̀ ṣe rere o kò ní fèyí ṣàṣemọ́ àyà dára lẹ́gbẹ́ wá fèrè igi jòbí o kò ní fèyí ṣàṣemọ́ wọ́n pẹ́ láyé wá dẹ̀ ṣe rere. Mo bá dọ̀dún orógbó àgbò mo bá dọ̀dún òbí a sì tún gorí àtẹ Àbáyọ̀mí Olúwa ṣeun ayádára lẹ́gbẹ́ òní ọjọ́ ìkarùn oṣù kejì nínú ọdún níṣàyájọ́ ọjọ́ tó délé ayé àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣọ̀pọ̀lọpọ̀ lórúkọ lọ́rùn wọn bá torí ọdọọdún ilé lásán ńlógún ọdọọdún ní kan sọ lọ́gbọ̀n ọdọọdún ní pèrègùn máṣọ tuntun wáyé ayé àbọ̀ ọmọ pé ọdọọdún ìlàrọ̀ rògbò ọdọọdún ìlàrà wùsà ọdọọdún ìlàrọ̀ mọ̀bí lórí àtẹ akànnàmàgbò kí pọ̀ ọdún jẹ́ láyé mo ní bọ́ ti ṣọdún èyí kádà ní wáyé jọ̀dá gbàdógbò kò ṣọ̀pọ̀lọpọ̀ nínú ohun rere gbogbo ẹ̀mí tó ṣogójì ni yóò ṣogóje lórúkọ lọ́rùn ọba aya Akíntayọ̀ adára lágbẹ́mọ́ ń gbọ́ bí mo ti wí o aya wọn ní Jèrò Èkìtì mo ní ọmọ fi gègé lọ́rọ̀ ẹnu mi wọn ò dáṣẹ́ ara mi jẹ́ rárá ìbídùn ni aya Olúwatúyì lọ́rọ̀ mi ń wá bí ó ní Àlàmọ̀kẹ́ ó ní dákun wá báǹkì ọ̀rẹ́ mi ó ní dákun báǹkì yìí bá mọ̀ ṣàdúrà fún ó nítorí ọ̀rẹ́ tó wù yìí ló jẹ́ ẹni rere tó ṣe erí mọ́ ni ó ní ní ayádára lẹ́gbẹ́ ṣe nínú ayé mi àṣeyí ṣàmọ́dún o ayádára lẹ́gbẹ́ aya tí Pompi estate consultant follow ti ṣe jiná kọ́nijà ṣe mọ́ láṣà dáná ń wáyé mo wá fẹ́ tẹ̀kọ̀ létí o Olúwa ṣeun mo fẹ́ rẹ̀ lé àwọn bàbá rẹ̀ mo fẹ́ lọ kí ọbẹ̀ ológun kẹ́kẹ́ mo fẹ́ lọ kí ọbẹ̀ ọlọ́gbọ̀n àbájá Èrè Èkìtì níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ olórí ìrẹ̀yìn dáadé ọmọ wa ọmọ ẹkùn ọmọ ajísùnwọ̀n ajíire ni ajífọ́ ọjọ́ gbogbo dára bí ègbì ọmọ ẹlẹ́yin kulẹ̀ àdéwúrẹ́ òṣà òkè jẹ́ ń dàbí onílé yìí o ayádára lẹ́gbẹ́ bí mo bá dàbí onílé yìí wọn ò ní lè ṣe bí onílé yìí rárá àbọ̀ ọmọ pé mo túmọ̀ lé ọkọ rẹ Ìjẹ̀rò Èkìtì níṣẹ̀lẹ̀ olówó orí rẹ ọmọ wa àwọn ẹkùn mọ́ lọ́gọ́dún o ọmọ ẹkùn rìnrìn tọrọ wá ọkàn ní ká mẹ́kùn so ọmọ òkèrùkù sọ̀rọ̀ ọmọ ìfamọ́ra dídú bébè ni wọ́n pọ̀ kílé ọkọ rẹ mo lọ́ọ́ ti ṣe yìí o òkè mẹ́bí lẹ́múrú sí Olúwa ṣe wọn ayádára lẹ́gbẹ́ ọmọ nírẹ̀lẹ̀ lórúkọ lọ́rùn ọba níwòyí àmọ́dún kálẹ̀kùn ti bá nínú ohun rere gbogbo kọ̀ wá síbọ̀ ti pẹ́ láyé tó ọmọ ní fàìsàn ló gbà orí pírí lòlógójì a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ òjòjò kì í ṣòwò kó mọ́lẹ̀ nájà kòkòkò lára ọ̀tá lé ìbídùn ní aya Olúwatúyì ó ní láṣẹ dáná ń wáyé ọ̀wà ní báwọn ráhùn ohun rere nínú ayé bí ó sì ní rí kò ní mọ́ kò ní jẹ́ ìpín rẹ̀ lórúkọ lọ́rùn ọba.